ẹ̀yin èèyàn wa Portable ti yarí o lórí ọ̀rọ̀ tí ń lọ láàrin Portable àti Very Darkman lórí rògbòdìyàn tí ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára. Portable ti gba ìdí ògún lọ láàárọ̀ yìí gbogbo wa la mọ̀rú èèyàn tí Portable jẹ́. Ó sọ àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ listen sí, kẹ́ ẹ gbọ́. Ẹ wo, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ fọ́nrán yìí látòkè délẹ̀. Portable tún wá sọ̀rọ̀ kan ní gbogbo ẹ̀yin tí mo ti fún ní mọ́tò tí mo ti ṣe lóore rí tẹ́ ẹ mọ̀ ẹ dá padà. Ẹ wo, ẹ tún gbọ́ díẹ̀ lẹ́sìn gbọ́n òun, ẹ wá lọ gbọ́ fọ́nrán yìí síwájú sí i. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì í sínú fọ́nrán yìí. Kí ni Portable kí ló sọ nípa Very Darkman nídìí ògún àti pé àwọn ọ̀rọ̀ wo ni Portable tún sọ. Ẹ wá lọ gbọ́rọ̀ yìí, ẹ má jẹ́ ń gbà ẹ́ lákòókò. Orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà. Ẹ subscribe sórí ètò wa, ẹ like, ẹ share, kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bàbá ṣe mú fọ́nrán wá. Gbogbo ẹ̀yin tí mo fún ní mọ́tò dá ìmoore ẹ dá padà o. Tó bá jẹ́ ọba ni mo fún mọ́tò àbí joyè àbáráàlú ni mo fún mọ́tò tí yóò moore tó sọ̀rọ̀ mi láì dá ẹ dá padà o. Ajá ògùn ilé yìí. Ajá yìí ni mo fẹ́ fi bọ̀gún lẹ́nu. Gbogbo ẹ̀yin tí mo ṣe lóore tó bá jẹ́ ọ̀kadà ni mo fún ẹ tó bá jẹ́ ilé ni mo fún ẹ tó mọ̀ lóore dá padà lọ́wọ́ ní èmi yóò gbà padà lọ́wọ́ rẹ tó moore. Tó bá ṣe lóore ṣàwọn èèyàn lóore ẹ wo mo fi owó kọ́ ọjà. Ó ti lọ. Obì lélẹ́yìí ẹlọ́dà mi gbèjà ni gbogbo àwọn tó ń pè mí lólè bá mi yà wọ́n ní wèrè. Àṣẹ wa. Gbogbo àwọn tó ń pè mí lólè all the people wey lie against me ṣé ń gbọ́ wọ́n parọ́ mọ́ mi láti mú káàpù mi dání they lie against me pé olè ni mí ògòdè ni mí gbogbo àwọn tó bá pè mí lólè ọlọ́run bá mi ya sọ wọn ayẹsọ ni wọn gbogbo pa wọn kẹ́kọ̀ọ́ máa ya wèrè gbogbo àwọn tó bá ń pè mí lólóríire tó ń fowó lọ́ mi tó ń fowó pè mí all the people wey love me God help them bless them. Owó ètò àtàdúrà obì ẹgbẹ́bì adìyẹ yìí kò ní dáa fáwọn tí ò nífẹ̀ẹ́ mi. Gbogbo ẹ̀yin tí mo fún mọ́tò tí mo fún ní ọ̀kadà tí mo fún lé tẹ́ẹ̀mọ́re ẹ dá padà àsìkò ti tó. Ọlọ́run ní bẹ́ẹ̀ mi fún ọ ní nǹkan bí wo mo rè ìwọ dá padà kémi fẹ́ lómi. Bàlọ́wẹ́ kò mọ lò oríire kò fèrò èmi ò fàájà lóògùn mo máa ra mọ́tò mi àwọn tí. Hello, Very Darkman. Papa will born you. Your mama will born you now. That they see you. Bell, ever bow. Igi sumagi, na I make you get excuse. No man, no get excuse. If no be government, I swear to God who made me. Tiba mu eso. Your mama. You go born another pikin, no go resemble you. Toba you rí sapa. Your mama go get better, go born another pikin. You no go resemble you. If they born 50 pikin, you are gone. Ní rí ẹbí mọ́, ó ti lọ. Tíjọba bá mú ẹ. Tó bá rán ẹlẹ́wọ̀n 30 years. Kó tó dé ọmọ adóyàwó ẹ. Kó tó dé. I swear to God, ìyá ajá àwọn ọmọ ẹ. If you never born, you are gone. I thought God made me. Very Dark. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé níta tó ní ká tó mú wá sí etí ìgbọ́yín àti ojú ìwòran yín rè. Ẹ wo ibi tá fi àdàgbà ètò yìí tá fi sọlẹ̀ sí rè bá a ṣe wọlé lóye káàkiri. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ tó ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá. Lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ò ní di. Adúpẹ́ amóore ò bẹ́ẹ̀ sì ń bá wa wo fídíò wa tẹ́ ń bá wa share tẹ́ ń bá wa like tẹ́ ń like wa ntẹ́yìn náà bá fọwọ́ yín ṣe oríire báyìí la máa já sí. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ẹ subscribe sórí ètò wa ó ní kinní kan bí aago báyìí tó wà lábẹ́ fọ́nrán yìí táwọn olóyìnbó ń pè ní notification bell. Ẹ hàn notification bell yín kẹ́yìn náà kẹ́lẹ̀ máa jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé. Ẹ share fọ́nrán yìí ẹ jẹ́ kó go far kó kan àwọn tí ò ti mọ̀ kó kan wọn náà lára káwọn náà jàǹfààní ẹ̀. Ẹ wo àárín jù báyìí lọ. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa mọ̀ rí o ire o ó dìgbà bó bá tó ṣe ń lọ àtùmọ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́.